tọ́ ẹ̀yin olólùfẹ́ wa mo kí wa gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa ẹ káalẹ́ ẹ káàbọ̀ sí orí ètò Àkàlàmàgbò TV ẹ wá nǹkan fìdílé àwọn ọmọ iléèwé ní ìpínlẹ̀ Ondo Àkúrẹ́ wọ́n bọ́ síta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ èmi lérò pé ó yẹ kí gbogbo àwọn iléèwé tó kù náà kàn bẹ̀rẹ̀ sí bọ́ síta ní orí bí wọ́n ṣe ń pa wá ní orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe ń pa kúkúrú tó ń pa gúngùn bó ṣe ń jí àwọn ọmọ iléèwé gbé tí àwọn olórí wa wọn ò dẹ̀ rí nǹkan ṣe sí èmi lérò pé ó yẹ kí gbogbo àwọn iléèwé tó kù káwọn náà kàn bẹ̀rẹ̀ sí bọ́ síta màá fẹ́ kí ẹ wá wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgboro Àkúrẹ́ ní èní bí àwọn ọmọ iléèwé bọ́n ṣe bọ́ síta pé ó tó gẹ́ tí a bá lé ni tí a bá lé ewúrẹ́ ta lé kan ògiri ẹ mọ̀ pé ewúrẹ́ ní eyín láti buni jẹ bẹ́ẹ̀ ni láláìdé ẹ̀nà pẹ̀nu ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín ètò yìí ẹ bá wa subscribe ẹ bá wa tẹ kọ́mẹ̀ntì yín sí orí ẹ̀ ẹ wo ohun tó ń lọ nínú ìlú àti sọ kò sí bá ti ṣe pariwo oríṣiríṣi ni wọ́n ń gbé wá fún wa ẹ gbọ́ lọ́ọ̀tún ló ti ẹ̀ jáde ń sí pé wọ́n fẹ́ gbé immunity kúrò lórí àwọn gọ́vnà àti vice president àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo ibi tí gbogbo ẹ̀ máa já sí ṣe mọ̀ pé ọlọ́gbọ́n àrékèrèkè ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn wo ló fẹ́ dá ẹjọ́ ọ̀hún àwọn wo ló fẹ́ bọwọ́ lu òfin ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìgboro Àkúrẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀. ẹ̀yin olólùfẹ́ BBC Yorùbá nílùú Àkúrẹ́ la wà báyìí níbi tí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn NANS níbi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn tako ọ̀rọ̀ ìjínigbé àti ọ̀kanòjọ̀kan ìṣòro tí ìpínlẹ̀ Ondo ń kojú nílùú Àkúrẹ́ la wà báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ BBC Yorùbá ìlú Àkúrẹ́ la wà báyìí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn NANS tẹ̀ka ìpínlẹ̀ Ondo òun ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn ní òpópónà Ọba Adésídà nílùú Àkúrẹ́ níbi tí wọ́n ti gbégi dí àwọn òpópónà náà tó jẹ́ pé kò sí ìrìnkèrindò ọkọ̀ ní òpópónà náà lọ́ọ́lọ́ tí a wà yìí níbẹ̀ ni a wà báyìí níbi tí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti gbégi dí òpópónà Ọba Adésídà níwájú A division nílùú Àkúrẹ́ kí làwọn akẹ́kọ̀ọ́ náà ń béèrè fún àwọn akẹ́kọ̀ọ́ náà ń sọ wípé ọ̀rọ̀ ìjínigbé òun ni ó ń wáyé lemọ́lemọ́ nípínlẹ̀ Ondo tí kò sì yẹ kí ó wáyé bẹ́ẹ̀ wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n lọ fún SYWES àti IT tó sì jẹ́ wípé wọ́n ń jí wọn gbé ní àsìkò tí wọ́n bá ti lọ ṣe IT yìí tó sì sọ pé gómìnà Lucky Orímisàn Ayédàtiwa bákan náà wípé gómìnà gbogbo ìlérí tí ó ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ wípé kò ṣe ìmúṣẹ rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà ní tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn nílùú Àkúrẹ́ wọ́n sọ pé kò sí ààbò nípínlẹ̀ Ondo wọ́n sọ wípé àwọn iléèwé ìpínlẹ̀ Ondo ni kò dúró re gbogbo rẹ̀ ní àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn lé lórí láìpẹ́ yìí a ó bá alága ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà a ó bá wọn sọ̀rọ̀ láti mọ ìdí gan tí wọ́n fi wà ní òpópónà Ọba Adésídà nílùú Àkúrẹ́ láti ṣe ìfẹ̀hónúhàn yìí ẹni àkọ́kọ́ tí a bá sọ̀rọ̀ a máa bá wọn sọ̀rọ̀ láìpẹ́ yìí àwọn akẹ́kọ̀ọ́ náà sọ wípé ó tó gẹ́ ọ̀rọ̀ ìjínigbé ìpànìyàn nípínlẹ̀ Ondo wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé àwọn ìṣọ̀jọba àná nípínlẹ̀ Ondo wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ ètò ààbò ṣùgbọ́n lọ́lọ́ báyìí ìjọba tó wà lórí àlééfà nípínlẹ̀ Ondo ni wọn kò ṣe ohun tó tọ́ láti dáàbò bo àwọn ará ìlú ibẹ̀ ni a wà báyìí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ a ó máa fi tó yín létí ní wàjòwàjò láìpẹ́ yìí a ó máa bá àwọn aṣojú akẹ́kọ̀ọ́ náà a ó máa bá wọn sọ̀rọ̀ ibẹ̀ la wà báyìí BBC Yorùbá ó wà nílùú Àkúrẹ́ lọ́lọ́ báyìí tí a ó sì máa fi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó yín létí ẹ wò báyìí ẹ rí bí wọ́n ṣe
gbé mọ́tò di òpópónà náà tí kò sí ìrìnkèrindò ní agbègbè náà. Gbogbo àwọn ọkọ̀ tó ń bọ̀ ni wọ́n ń padà nítorí pé kò sí ìrìnkèrindò ní agbègbè yìí. Òun ní agbègbè NEPA, ọ̀nà tó wá láti NEPA nílùú Àkúrẹ́ nìyí, kò sí ìrìnkèrindò rárá láti agbègbè NEPA nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ti wa mọ́tò di gbogbo òpópónà èyí tí ó yẹ kí àwọn ènìyàn kí wọ́n gbà kọjá. Ní báyìí a máa bá àwọn olórí akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀. Ní báyìí ọ̀kan lára àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ náà ni a fẹ́ bá sọ̀rọ̀ báyìí. Kí ni orúkọ yín? Ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ orúkọ yín. Èmi ni igbákejì Southwest coordinator, deputy. A rí pé ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé ẹ̀ ń ṣe ìfẹ̀hónú hàn ní òwúrọ̀. Kí ni ìdí gan tẹ́ fi ń ṣe ìfẹ̀hónú hàn? Ìdí tí ẹ fi rí àkójọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni pé a wá fi ẹ̀hónú hàn sí ìjọba Ondo State. Inú wo dùn. Gbogbo ìlérí tí wà ní state bank sọ fún gọ́vnọ̀ ètò tó dọ̀ kò múṣẹ́, òsìkò tó múṣẹ́ ní gbogbo ẹ̀. Nípa ètò àbùkù fún àwọn ọmọ lẹ́kọ̀ọ́ àdíkọ̀kọ́ ní gbogbo ẹ̀. Gbogbo àwọn ọmọ tó fẹ́ ṣe ètò CWES lọ sí àgbègbè orí wọn nínú igbó wọn rí lọ tó pẹ́rù bá wọn. They are scared of kidnappers. Wọ́n ń bẹ̀rù ajínigbé. A lot of parents wọ́n fẹ́ kí àwọn ọmọ wọn kọ́ lọ kó sọ́wọ́ àwọn ajínigbé. So ẹ̀rù bá àti náà ọmọ lọ sí inú lọ ṣe CWES wọn. And also kò sí ìdàgbàsókè nínú ilé àkọ́kọ́ tó. We have like 9 institutions in this state. None of them are developing. Kò sí tó ń develop, kò sí tó ń ìgbéga. A ní àkọ́pàtì tó wà ní gbogbo campus ní ìjọba kọjá ni. Gbogbo àwọn tó kó inú wọn ò dùn. Governor kò fún wa ní the gas, kò fún wa ní lẹ́sọ̀ tẹ́tẹ́ state man lágbọ̀dọ̀ governor. We don't decide, we don't have anything from him. We don't get any gas from him. We are not happy inú wọn ò dùn sí. Torí ẹ̀rẹ́ fún wa ní gbogbo àkójọpọ̀ pọ̀ ní ìjọba báyìí. A ní àwọn kan láti Fọ̀síwá, aláwọ̀ tó wá láti Àkùngbá, aláwọ̀ tó wá láti Adéyẹmí, aláwọ̀ tó wá láti Òṣìṣẹ́, àwọn tó wá láti Ẹ̀kẹ́, oríṣi akẹ́kọ̀ọ́ tó wà ní ìlú Àkúrẹ́ nìkan. Wọ́n wá láti ìgbèríko nínú state wa nílé olùtú. Kí lẹ wá fẹ́ jẹ́ kí gómìnà ṣe? A fẹ́ kí gómìnà pàápàá jùlọ lórí ètò ààbò. Yes, a fẹ́ kí gómìnà ó fún wa ní ètò ààbò tó péye. A fẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ ká lè rìn bó ṣe wà lọ sínú ká lọ ṣe àwọn ètò bó fẹ́ ká lọ ṣe àfẹ́mẹ́tò wọn fún wa nínú sukùl wọn nínú ilé ìkẹ́kọ̀ọ́ wa. A fẹ́ lọ ṣe kí gómìnà ó fún wa ní kókó ìṣe ó equip àwọn all the tactical squad. Àwọn tó ń tàdàgbàdà fún gbogbo àwọn security agency ó fún wa ní good equip. Kò sí ọkọ̀ fún àwọn tó dọ̀ àti kidnapper tó wọn lọ́kọ̀. Àwọn tó pè ní anti-kidnapper, they don't have a vehicle. They should send them to the bush when they are well equipped, so they will know that we are all protected. Ẹ̀rù bá wa sí láti lọ ṣe ìkọ́ tó fún wa nínú kókà lọ sí àní ètò ìdáàbòbò àti àdè ìfẹ́ tó fún wọn lọ́wọ́. Ẹ̀yin sọ̀rọ̀ kan pé gómìnà ẹjọ́ ní àjọsọpọ̀ kí ẹ tó dìbò lórí kó fẹ́ fún yín nìkan. Kí làwọn tẹ ìjọ sọ? Yes, government sọ fún wa. Previous government that is the they said they have made 70%. Wọ́n láwọn ti sanwó 70% fún bọ́ọ̀sì, which they are supposed to provide it during this Ayédàtiwa tenure. Those companies are waiting for them to just give them the improvement of releasing the ball. Ẹ jẹ́ sọ Yorùbá. Yorùbá yìí ló máa lé. But màá gbìyànjú. So a fẹ́ kí Akérèdọ́lù àbí Ayédàtiwa kó bá wa bá company yẹn sọ̀rọ̀ kó lè gbé bọ́ọ̀sì yẹn fún wa. Kò sí ìta fi ṣe ìrìnsẹ̀. Tí kò bá ṣe ní ilé ìwé kan, kò sí bá ṣe fẹ́ débẹ̀. Àmọ́ láti máa já mọ́tò wọ̀n ni. Ní àlẹ́ tó sponsor, we don't have sponsors. Kí ló dé tẹ wá yan ibi gan láàyò pé ibi gan lẹ ti fẹ́ ṣe tẹ́ lọ sílé gómìnà. We are not here to disturb all the people. We are just here to show ourselves. We want them to know that we are paying. If we should choose the government house, ká bá lo wájú ilé gómìnà. Wọ́n ní fílẹ̀, wọ́n ní wọn lára. Bọ́ bó ṣe ń dùn wá sí lẹ́ka lo bíbá yìí. Kò sí bó ṣe ń ní ẹnìbọ̀ láwọn máa pè é. We don't want him to rest as well when we are passing this our message to him. That is why we are here. Àwọn aṣọ pé a lo bíbá yìí pé kò lè jẹ́ point of contact ìgbọ̀ngàn.
ǹjẹ́ ti kọ̀wé sí gómìnà lórí ilé lẹ́ẹ̀mélòó. Several times. More than 1 million. More than 1 million times. Àti ṣe meeting more than 20 million times. Ìgbà wo lẹ kọ ti ilé tó gbẹ̀yìn. We gave him a total of 7 days before we hold this protest today. We let him know we're holding a protest today. Adékọ́lọ́ Gbàgbé ṣe protest lónìí. Adéfẹ́ òun níwọ̀n lónìí. Wọ́n ọ̀dẹ̀ fún wa ní response kankan wọ́n fún wa ní reply. You don't regard us wọ́n fún wa ní pé wọ́n fún wa lé wọ́n fún wa lé. Wọ́n ti àwọn ilé fẹ́ ṣe. Ẹ̀yin olólùfẹ́ BBC Yorùbá ìlú Àkúrẹ́ la ṣe wà níbi tí àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Ondo. Ọ̀kan lára àwọn adarí wọn ni a ṣẹ̀ bá sọ̀rọ̀ tán yìí ṣùgbọ́n báyìí a fẹ́ bá alága ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ẹ̀ka ìpínlẹ̀ Ondo ìyẹn NANS chairman nípínlẹ̀ Ondo a fẹ́ bá wọn sọ̀rọ̀ báyìí. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti ipò yín. A rí pé ẹ kó àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ yín láti wá ṣe ìfẹ̀hónúhàn ní òwúrọ̀ yìí. Kí ló gbé yín gan wá sí agbègbè yìí láti wá ṣe ìfẹ̀hónúhàn? Lákọ̀ọ́kọ́ wọ́n tó gbé ọwọ́ fẹ́ kí ló wà ní jáde ní pé bí àwọn student dáhùn akẹ́kọ̀ọ́ yìí tí gbogbo ọmọléèwé wa tó bá sọ fún àfẹ́ lọ ṣe irú school of agri tó bá náà fẹ́ lọ ṣe project wọn practical wọn nígbà tí máa ń ṣe wọ́n máa ń kì í náà fún wọn wọ́n ti kì í náà jẹ́ pé ọ̀nà fowó gbà wọ́n lẹ̀ ni jẹ́ pé àwọn ò lè wọnú tó ti máa ń ṣe oko mọ́ ẹ̀rù tí gbà wọ́n so àwọn àdẹ ní àwọn abálẹ̀ pàtẹ́lẹ̀ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì pé wọ́n dá wa lóhùn so a ní láti jáde tàbí ní ọ̀rọ̀ pé kiri yìí ó ń dùn àwọn akẹ́kọ̀ọ́ kò múlò wá dùn àti wípé ìgbà tá à ń bọ̀ tá à ń lọ sí Àbújá fún kọ̀fẹ́sọ̀ wa ní àwọn ọmọ ọgbẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ ló àtàkì wa ilé ìṣègbà kọ́kọ́ sí èyí ṣègbà kejì ṣègbà kẹta lélẹ́yìí tí wọ́n ti máa ń ṣe tó ti máa ń ṣe tó ti máa ń mú lọ sọ pé wọ́n bá mọ́tò wa jẹ́ sókè tí ìgbà gbogbo dáadáa wò wípé tí kí ni bá pọ̀ sí lọ́wọ́ máa ṣẹlẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ gbogbo wa ẹ̀rọ máa bà wá láti lè ṣe kí láti lè máa rìn lọ síbi tó bá wà sí kí lọ́nà ìlú rẹ̀. Ẹ sọ wípé lára ìdí tí ẹ fi ń ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú àwọn nǹkan tí ẹ gbé jáde tẹ́ kọ yìí ni pé gómìnà ṣe àwọn ìlérí kan fún yín tó sì jẹ́ pé gómìnà kùnà láti ṣe àwọn ìmúṣẹ ìlérí náà afẹ́jẹ́kẹ́ yànyàn náà àwọn ìlérí tí gómìnà sọ fún yín pé wọ́n fẹ́ ṣe tí wọ́n ṣe. nítorí pé gbogbo ìgbà tí gómìnà wa ló ń ṣe ìgbàgbé ẹ̀ kiri gbogbo ọ̀rọ̀ ìlà dúró tì wọ́n dẹ̀ mọ̀ pa dúró tì wọ́n tó láti nígbàgbọ́ pé tó bá débi bẹ̀ nǹkan máa change àdè máa gbádùn àwọn dẹ̀ ti fọ́ nílé pé àwọn ò ní jìnnà sí wa pé ẹ̀yọ́ ọmọ iléèwé o àbí jìnnà sí i mọ̀tà ti di pé ìjìnnà ẹ báyìí pé àárín yẹn àti jìnnà síra gan àsùnmọ́ ara mọ́ kábíyà bàbá rí gómìnà ó máa tẹ̀lé orí wọn kò tí bàbá kó wọ́n tí ṣe gidi àmà àjẹrí gómìnà fún bàbá rí gómìnà so wọ́n dẹ̀ ṣe lè pé wọ́n máa fún ọ ní àwọn tẹ́kọ́ ti jáde tẹ́kọ́ kàwé tẹ́kọ́ mọ̀wé tẹ́kọ́ jáde wọ́n nínú yunifásitì tẹ́kọ́ òrìṣẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀níṣẹ́ ẹ̀kọ́ ọ̀hún sílẹ̀ nìkan mọ̀ kókè o èdè náà ń pọ̀ lọ́dọ̀ wa náà tẹ́kọ̀ àwọn ọmọ tẹ́kọ̀ bá jà lọ́dọ̀ náà ó máa ríṣẹ́ ayọ̀ tẹ́ pé wọ́n bá ṣe mọ̀ wọ́n tó jẹ́ student union leaders tó iṣẹ́ kan wọ́n rí irú wọn náà lè máa ń gbé tó bá lọ dìkọ́ mi sí ìgboro wọ́n máa sọ pé nǹkan bẹ́ẹ̀ yé yúùtù ò ṣe kí ni yúùtù ò wọ́n ṣẹ́gun wọ́n rẹ́dà tí fẹ́ ṣiṣẹ́ bọ̀ wá rẹ́dà tí fẹ́ ṣiṣẹ́ so kí gómìnà wa wọ́n empower wa pẹ̀lú iṣẹ́ inú wa á dùn àti pé bá ṣe máa ń rìn tí nǹkan bá ṣe láàrin wa bóyá à ń lọ Àbújá bá ń lọ anywhere a máa ń need mobility ẹ wo Ọ̀yọ́ for example gómìnà ó fún wọn ní bọ́ọ̀sì inú wọn ń dùn gómìnà ó fún wọn subvention inú wọn ń dùn so kí ló ṣe wọn fi tẹ́kọ̀ àlè gba subvention kí ló ṣe wọn fi tẹ́kọ̀ wọn lè fún wa ní bọ́ọ̀sì tó náà fẹ́ fún wa ẹ ti promise wa ẹ̀jọ̀ pé máa fún wa ẹ ṣèlérí
àtúnfi ṣe kàfẹ́ pé máa fún wa pé tó bá di ó tó di pọ́n ṣe election yẹn pé wọ́n máa fún ọ ní ọkọ̀ yẹn ìgbà tó dẹ̀ dìgbà election àárín kankan wọ́n pa election àárín kankan bàtà ni wọ́n ṣe kíní lówó gọ́ọ̀mẹ̀ntì akọ̀rí tó ń tí ọkọ̀ gbé mọ́tò ilé ọ̀sùn tuntun gbogbo wọn ní student wà ń bẹ̀ tẹ́ bá wọlú school tẹ́ wọlú ẹ̀tẹ̀ wọn ò káyé ọ̀ṣẹ́ bí secondary school ni àti tẹ́ bá wọ ojú school bẹ́ẹ̀ yẹn kò sí infrastructure tẹ́ bá wọ hostels ẹ̀wọ̀n bí pé ṣé ajá ló ń gbé bẹ̀ ní àbẹ̀rẹ̀ ọkọ̀ ló ń gbé bẹ̀ so ẹ̀wọ̀n tí Abia State ìyẹn gómìnà òtí ó lọ sí inú hostel ó ń bẹ àwọn ọmọ ẹlẹ́wẹ̀ pé kó bá bínú kó wọn mọ̀ pé báyìí ni hostel wọ́n ṣe rí irú èlò làwọn fẹ́ ní ìpínlẹ̀ Ondo so tí gómìnà bá jáde tó bá lè ṣe àwọn nǹkan fún ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún wa inú wa dùn tó bá gbé amọ́ra inú wa dùn àwa náà la gbé wọn àwa náà la gbọmọ lọ́dún sẹ́yìn wọn tàbí pé káwọn náà ṣe ìgbà tó ṣe tán náà ẹ jẹ́ kí n ṣe kí ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kí ní gbogbo wọn dùn wọ́n lè mọ̀ pé gómìnà wa ó ṣe dáadáa. ẹ ṣe alága. Thank you. Ẹ̀yin olólùfẹ́ BBC Yorùbá nílùú Àkúrẹ́ ni a ṣì wà. Alága ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ìpínlẹ̀ Ondo àwọn náà yín aṣẹ̀bá sọ̀rọ̀ tán báyìí níbi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn nípínlẹ̀ Ondo. Tẹ́ ẹ bá rí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ló ń wáyé ní òpópónà yìí nítorí pé wọ́n ti dí gbogbo òpópónà náà ẹ rí bí àwọn ọkọ̀ bí wọ́n ṣe tò lọ́wọ̀ọ̀wọ́ sí agbègbè NEPA ní ibi tí wọ́n ti ń bọ̀ nítorí pé kò sí ọ̀nà tí wọ́n yóò gbà láti lọ sí ẹnu iṣẹ́ òòjọ́ wọn. Àwọn akẹ́kọ̀ọ́ náà sọ wípé wọ́n yan agbègbè láàyò láti ṣe ìfẹ̀hónúhàn wọn nítorí pé kí àwọn ará ìlú lè mọ ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ń kojú nípa ìjínigbé àti nítorí pé kò sí àwọn ètò ìgbáyégbádùn tó yọrantí ní àwọn iléèwé gíga tó wà ní ìpínlẹ̀ Ondo. Agbègbè NEPA ni mo ṣàfihàn yìí tán yìí bẹ́ẹ̀ ni láti ọjà ọba wá sí agbègbè yìí rí i pé gbogbo àwọn ọkọ̀ àti ọ̀kadà àti márúwá tó ń bọ̀ gbogbo wọn ni wọ́n ń padà nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ti gbé gidi òpópónà. Bí gbogbo nǹkan bá ṣe ń lọ ni a ó máa fi tó yín létí ní wàjòwàjò. Ìlú Àkúrẹ́ náà ni BBC Yorùbá ṣì wà. Bí gbogbo nǹkan bá ṣe ń lọ ni a máa fi tó yín létí. Ẹ̀yin ènìyàn wa bó ṣe ṣẹlẹ̀ òun náà lẹ́rí yẹn wọ́n pa òkú arábìnrin kan wọ́n dẹ̀ lọ gbé òkú ẹ̀ wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ títì. Kò sí ohun tí ò ń ṣẹlẹ̀ tí ò lè ṣẹlẹ̀ nínú ìgboro nínú Nàìjíríà. Mo dẹ̀ fi àkókò yìí a fi ń pe gbogbo àwọn ẹlẹ́tọ́ ààbò ní ilẹ̀ Yorùbá. A máa ń sọ̀rọ̀ yìí ó máa ń dàbẹ́ ni pé bóyá àmọ̀kọ́ tá à ń sọ ni. Wọ́n ti wà nínú gbogbo wa wọ́n líìsì orúkọ gbogbo àwọn agbègbè tí àwọn Fúlàní tí wọ́n wà wọ́n líìsì ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ló lọ́mọ sí skul. Bó tẹ̀ ṣe jẹ́ pé ẹ̀yin ọmọ yín ò sí ní Nàìjíríà ẹ wo líìsì orúkọ àwọn tí wọ́n ní wọ́n ti kú ní ìlú UK tí ìjọba UK wọ́n ti gbé ẹsẹ̀ lé property yẹn wọn ò rí àwọn tó ní property. Àwọn politicians wa àwọn ló ní àwọn property yẹn. Ṣé mọ̀ pé mo fẹ́nu bá ara ẹ lánàá lórí ètò ṣùgbọ́n mo wá gbàgbé láti ka orúkọ àwọn list láti kọ gbogbo orúkọ tí wọ́n list sínú 58 names kọ́ ni mo pè there about 50 something names ló wà nínú àwọn list yẹn. Àwọn tí wọ́n ti dolóògbé ní UK tí wọ́n mọ mọ̀lẹ́bí wọn tí àwọn property wọn tó dẹ̀ wà ní inú ìlú tó wà ní UK wọ́n list gbogbo orúkọ wọn. Orúkọ àwọn ọmọ Nàìjíríà ló wà ńbẹ̀ orúkọ ọmọ Yorùbá ló pọ̀ jù orúkọ kan tẹ̀ wà ńbẹ̀ tó pè sí àkíyèsí wọn lẹ́ni náà jẹ́ Fẹ́mi Fani Káyọ̀dé something like that. Fẹ́mi ṣàmọ̀ pé Fani Káyọ̀dé wà nínú orúkọ yìí. Ṣé orúkọ yẹn náà ẹ̀yin náà ẹ̀ mọ̀ tó orúkọ yẹn ti jáde wá ni. Ara àwọn mọ̀lẹ́bí wọn ni ṣe bí orúkọ àwọn èèyàn lọ fi ra property káàkiri. Wọ́n ní aṣèrè ń kọ́rọ̀ jọ nígbà tí òun mẹ́ni tó fẹ́ náà òun ní nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ̀yin arúgbó akótilétà àwọn ẹni òfò ẹni àdánù gbogbo àwọn kan tó yẹ kó máa jàǹfààní ọmọ orílẹ̀-èdè yín ẹ lọ ń kó lọ fún wọn ní òkè òkun. Ẹ rí pa àṣírí ní ọ̀pọ̀lọpọ̀ yín.
ẹ̀yin ènìyàn wa bó ṣe ohun tá mú wá fún yín nìyẹn ní ká fẹ́ fàágùn jù bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ó yẹ ká fi ṣe live ní àkókò tí lọ à ń ṣe àwọn settings kan ní orí YouTube wa òun ló gbà wá lákòókò òun ló fà tá a fi ṣe live but ní agbára Ọlọ́run ẹ máa rí wa ní ọ̀la gẹ́gẹ́ bí ìṣe wa ní orí ìkànnì ẹ bá wa pín ẹ support ọmọ yín Akalamago TV ẹ lè bó ká super sticker mọ́ yín lọ́wọ́ dédé ni lágbára ṣe lédùá ẹ ní wówó tì ẹ ní ṣe tí ẹ ní rìn nígbà tí ebi ń pọ̀nà ó lọ kò wọlé mọ́ kò ní jẹ́ tiyín èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Akalamago TV ẹ̀yẹ méjì ò kì í jáṣà o ire o.